Aláròyé máa wí o. èyí nìdí tí Wàsíù Àyìndé ṣe fẹ́ joyè Àwùjalẹ̀. Gbajúgbajà àgbà òǹkọrin fújì ilé wa ní Alhaji Wàsíù Àyìndé Marshal táwọn èèyàn mọ̀ sí Kwam1 tóun náà ti kéde pé òun fẹ́ dupò oyè ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú Òde tó ṣí sílẹ̀ tí ní kì í ṣe ti àyọjúràn o, ó ní ilé ọlọ́ba lòun gan alára ti jáde wá. Kwam1 tí wọ́n fi joyè máyégún ilẹ̀ Yorùbá ìyẹn lọ́dún 2020 tí ọba Àwùjalẹ̀ àná tó gbéṣẹ́ sì tún fún un lóyè olórí ọmọ ọba àti ọ̀túnba afìdípọ̀tẹ̀mọ́lẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ìyẹn lọ́dún 2023 tí ní àjogúnbá ní oyè ọba Ìjẹ̀bú tóun fẹ́ jẹ kì í ṣe oyè tóun fẹ́ fowó rà. Nínú lẹ́tà tó kọ sí ìdílé ọba Fúṣẹ́ngbùwà ní Àgùnṣebí lọ́jọ́rùú Wednesday ọjọ́ 3 oṣù kejìlá ọdún yìí ni ọkùnrin tí wọ́n tún fún lóyè pàtàkì MON ìyẹn Member of the Order of the Niger lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ti ní ó wu òun kí òun bọ́ sórí àpèrè tí ọba Adétọ̀nà tó gbéṣẹ́ fi sílẹ̀ nítorí irú ilé tóun ti jáde àti bóun ṣe mọ̀ nípa àṣà ilẹ̀ Ìjẹ̀bú dáadáa. Ọkùnrin ẹni ọdún 72 yìí ni èmi Ọ̀túnba Wàsíù Àyìndé Adéwálé Ọlásùnkànmí Ọmọgbọ́láhàn Anífowóṣe ń fi àkókò yìí fi tó ìdílé ọba Fúṣẹ́ngbùwà létí pé mo nífẹ̀ẹ́ sí orí àpèrè ọba Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó ṣòfò lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí òfin ilẹ̀ Ìjẹ̀bú àti ti ìpínlẹ̀ Ògùn lórí oyè jíjẹ ṣe sọ. Ọjọ́ 3 oṣù kẹta ọdún 1957 ni wọ́n bí mi, ojúlówó ọmọ ìdílé ọba Fúṣẹ́ngbùwà ni mí. Tí wọ́n bá tọ ìran mi láti ara ọba Jádíárà ni mo ti dìde, èyí tó fi mí hàn lábẹ́ òfin ilẹ̀ Ìjẹ̀bú àti òfin oyè jíjẹ ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ẹni tó tọ́ sípò ọba. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo akitiyan òun nídìí iṣẹ́ orin láti bí 50 ọdún sẹ́yìn lórí àgbéga ilẹ̀ Ìjẹ̀bú, ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ lójú gbogbo àgbálá ayé ni. Nínú èsì tí alága ìdílé ọba Fúṣẹ́ngbùwà ìyẹn Abdulateef Adébáyọ̀ fi sí lẹ́tà tí Olúayé Fújì kan ránṣẹ́ ló ti rọ gbogbo àwọn ọmọ oyè láti ṣe sùúrù o kí wọ́n sì gba ìṣọ̀kan láàyè láàrin ẹbí. Ó ní wọ́n ti kàn sí gbogbo àwọn tó fìfẹ́ hàn sí ipò ọba yìí àti pé ètò bí wọn yóò ṣe yan ọmọ oyè ti ń lọ lọ́wọ́ kò sì ní pẹ́ parí mọ́. Nígbà tí wọn yóò bá sì fi rí bí ọ̀sẹ̀ mélòó kan àwọn yóò fò fáyọ̀ nítorí ohun gbogbo yóò ti lójú nígbà náà. Ṣáájú Wàsíù tó ti lààmìlaka nídìí iṣẹ́ orin yìí tó fìfẹ́ hàn sípò ọba yìí ni àwọn ọmọ oyè míì bíi Ọ̀túnba Babátúndé Alátiṣe, Ọláṣẹ́ní Ọ̀tún àtàwọn míì náà ti jáde pé àwọn fẹ́ jẹ ọba. Ká rántí pé láti ọjọ́ 13 oṣù keje ọdún 2025 yìí tí ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tó papòdà ti lọ ní orí ìtẹ́ náà ti wà ní òfurùgbàgàdà lẹ́yìn tí akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde fọwọ́ sí ìwé tí wọ́n fi síta lórúkọ alága wọn ìyẹn Ọ̀kẹ́ Adébánjọ fún ìdílé ọba Fúṣẹ́ngbùwà láti bẹ̀rẹ̀ yíyan ọmọ oyè ní àwọn tí wọ́n fẹ́ joyè ọba yìí títí kan Wàsíù Àyìndé ṣe fi èròǹgbà wọn hàn lórí ipò pàtàkì náà. Láàrin ọjọ́ 14 sígbà tí ìjọba fi ìkéde náà síta ni wọ́n sọ fún ìdílé Fúṣẹ́ngbùwà láti forúkọ ọmọ oyè ránṣẹ́. Nígbà táwọn kan kí Wàsíù kú ìpalẹ̀mọ́ oríire ńlá náà, ohun táwọn míì sọ ni wípé ṣé ọkùnrin ọmọ Anífowóṣe yìí ti ṣetán láti fi orin kíkọ àti òde eré sílẹ̀ ni nítorí tí ó ṣàṣèwọ̀ kí ọba aládé tó máa kó spíkà àti irinṣẹ́ kiri òde àríyá. Ṣùgbọ́n ohun tó yàtọ̀ pátápátá làwọn kan sọ. Wọ́n ní kò sí àní-àní pé ìwà ìgbéraga wà lára ọkùnrin náà, ó sì ti fìwà yìí hàn ní gbangba láìmọye ìgbà. Ọ̀nà tí irú èèyàn báyìí yóò ṣe wá rí ìlú tó bá dépò ọba ni kò yé àwọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.